Africa Content TV. Bàbá wa Olú ti gbogbo Ìwó. Oluwo lẹ̀wọ̀. Kábíyèsí á bá wa sọ̀rọ̀ báyìí. Ẹ bá mi ṣe kábíyèsí o. Kábíyèsí o. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọjọ́ tí òní. Ayé fẹ́ lójú àwọn kábíyèsí. Á dà fún yín o. Ẹ ṣoríire o. Àṣẹ. Ẹ̀yin ọmọ òkè ògùn. Ẹ ń kó ire ran Nàìjíríà. Inú yín ló dùn. Lẹ́yìn ìgbà tí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba kan ṣoṣo tí ń jẹ́ kábíyèsí. Ọba tó máa ń sọ látẹ́nìkan ò lè bí léèrè. Ẹjọ́ ẹni tó bá ń lùlù bẹ́ẹ̀ ń kọ́ dákẹ́ ẹjọ́. Ẹ bá wa sọ fún àwọn tí ń lùlù. Ẹ ṣé. Mo kí gbogbo orí adé ọrùn ìlẹ̀kẹ̀ mi báyìí. Ọba Ọlátúndé Ògìní. Ẹ wò ó kí lẹ̀ ń sọ ẹjẹ́ agbọ́n tẹ̀ ń sọ. Kábíyèsí ẹ máa nìṣó. Abẹ́gbọ́n tẹ̀ ń sọ kí lẹ wí. Sọ́tán wọ́n fẹ́ lójú kábíyèsí. Ókè ẹ̀fẹ́jẹ̀ ti kò bá yín sọ̀rọ̀. Ọ̀dà. Èmi náà ti rójú yín. Ṣé dáadáa lẹ wà? A kí ọba Ọlátúndé Ògìní àti ọba Lásọ̀lẹ̀. A kí gbogbo àwọn ọmọ ọba àtìjòyè tó wà ń bì. Àwọn gbogbo ìdílé Peller. Ìdílé